Àbájọ ọ̀rọ̀ yẹn ti lójú túbọ̀ báyìí, ọ̀rọ̀ yẹn ti fẹ́ máa clear ní sẹ́yìn, ọ̀rọ̀ yẹn ti ń clear ní sẹ́yìn. Ǹjẹ́ o ti gbọ́ àbó o ti gbọ́ ṣó wà wí ẹ̀? Ó dà jẹ́ sáré gbé ẹ débẹ̀. Kábíyèsí olórílé of Orílẹ̀ Ifọ̀ ní Ògùn State tó fọwọ́ lágbá bàbá 73 lójú ọmọ kékeré ara ẹ̀ torí pé ó wà ní ipò ọba. Ìgbà tá máa wá lọ́wọ́ àbọ̀ o, àpadà gbọ́ o, from a reliable source ni o. Kábíyèsí afadéṣẹ̀wọ̀n tó disgrace gbogbo ọba ilẹ̀ Yorùbá. Ìkan lára àwọn tọ́ọ̀gì MC Olúọmọ Olúùlú ó tọ́jọ́ mẹ́ta. Brọ́dà mi Pressy ìyẹn kọ́ la bá wá, ọ̀rọ̀ Pressy ẹ̀kọ́ la bá wá. Sẹ̀míyù ọba afadéṣẹ̀wọ̀n fọwọ́ lágbolẹ̀ abániláyé jẹ́ ọba Sẹ̀míyù Ògúnjọbí tó na bàbá yẹn tó wà lẹ́wọ̀n nísìn. Ìkan lára àwọn tọ́ọ̀gì MC náà pé ìkan lára àwọn boys MC ni o. Adẹ̀gbọ́ débi wípé wọ́n ní MC gan wà lára àwọn tó bá rin ìrìn àjò ọba tó jẹ, because nígbà tí a ṣe findings ẹ̀ débì kan wọ́n jẹ́ kó yé wa wípé Sẹ̀míyù ò wá láti ilé ọba, kò síbi tí wọ́n ti ń pín tanjá tó fi ń kan lè máa mú, kò sí baálẹ̀ lásán kò tọ́ sí Sẹ̀míyù. Ṣẹ́tìrí tá bá sọ fún yín wípé ẹ máa fi ọmọ oyè gangan ní kẹ́ máa fi jọba, irú àwọn pípù yìí ẹranko lásán ni ẹ wo ìwà tí Sẹ̀míyù padà wá ṣe tó wá wù, ẹ wo ìwà burúkú lọ́wọ́ Sẹ̀míyù. Ṣùgbọ́n first video tí mo kọ́kọ́ ṣe lórí kábíyèsí mo sọ fún wa wípé ìwà tí Sẹ̀míyù wù tí ò bẹ̀ṣùbẹ̀gbà pé ní ojú gbangba ní ọ̀sán gangan ló ti hùwà yìí tó dẹ̀ ń wà proud of it, kì í ṣe àkọ́ṣe ẹ̀. Bó ṣe sọ fún bàbá yẹn tí bàbá yẹn lára àwọn òdà tó ní tó bá kó òun á sìn kò sẹ́ni tó máa yẹ̀ ń lọ́wọ́ wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní ìwà ẹranko gbáà ní Sẹ̀míyù, kò yẹ láwùjọ àwọn èèyàn. Wọ́n ní bó ṣe ń ṣe nìyẹn. Kódà ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. So ọmọ MC Olúọmọ òun ni ọba Sẹ̀míyù, òun ló ṣe rí gbogbo ìwà orí burúkú tó wù, ìwà tọ́ọ̀gì kò kúrò lára ẹ̀. Wàá rí pé kò kúrò lára ẹ̀. Àwọn ni tó bá ṣàti ní connection wèrè kan ó máa ń gùn wọ́n ni, so ọmọ MC ni. No wonder. Show me your friend Ìnáwí and I will tell you whom you are. Ló bá tán. Irú rò níborùn, irú kiri ọbẹ̀ wọ́. Abálájọ òun lòun ní gbogbo connection ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà. Ṣé mọ̀ pé lára àwọn boys MC náà máa ń sọ nígbà tí ìjà ń lọ lẹ́lẹ́lẹ́ láàrin wọn bẹ̀ wípé tí MC bá ṣì wà láyé o kò sí ọlọ́pàá tó wà Nàìjíríà yẹn tó lè harass àwọn. Ṣó ti wá rí tí Sẹ̀míyù náà wá ń lérí wípé gbogbo ọlọ́pàá Nàìjíríà ìkáwọ́ ló wà tó rómọ̀ pò ní MC ní bàbá àsàlẹ̀. Kó má dàbẹ́ ni pé mò ń parọ́ fún yín. Ẹ jájọ wo fídíò yẹn. Mo kí yín o Alhaji MC Olúọmọ á dáa fún yín o. Bẹ́ẹ̀ ṣe ń lọ sókè yẹn lágbára Ọlọ́run lágbára Elédùà ẹ ní padà sísàlẹ̀ o, ẹ ní jábọ́ o. Ìpadà wálé yín ẹ máa mú ayọ̀ wálé ni, ẹ ní mú bànújẹ́ wálé, ẹ ní bá jọ pé pèrè oko ọba o. Alhaji èèyàn rí làwa mọ̀ yín sí, bàbá bèjì èèyàn rí la mọ̀ yín sí o, àwọn ò mọ̀ yín sẹ́ni ibi o. Àmọ́ ń gbà yìí kan láwọn ọmọ yín máa làjọba lórílẹ̀ Ifọ̀. Kí ló dé yẹ ẹ bá gbàmọ̀ràn kẹ́ẹ̀sì fi la ṣe ṣáàmánù dálé mọ́ nìkọjá Ṣàngó, nítorí bá dúró Ṣàngó àbá Ṣàngó jẹ́ kẹ́ẹ̀sì fi ṣe ṣáàmánù gáréèjì dálé mọ́. Àwọn àmì àmàgbò wá sì máa fún ilé owó lóṣooṣù. Ìyó fi wá la fi orí adé ká la fi wọ ẹ̀wọ̀n sílùú Ìlàròyìn ní ìsìn. Ṣé bí ẹ ń dà ṣó bọ́ sí? Wọ́n ní kò sọba lóṣòdì, Olúọmọ ló wà ńbẹ̀, àmọ̀ pẹ́yìn ni. Ẹ má pè wọ́n kẹ́ bàbá wọn sọ̀rọ̀ ká má má bojú yín jẹ́. Gbogbo àwọn ọmọ tó ń mú lẹ́yìn tó ń lọ fi ń jọba wọn yẹn. Kódà Alhaji èmi gbà yín ní ìmọ̀ràn ni ẹ má bá wọn sọ̀rọ̀ ní meeting. Tẹ́ ẹ bá ti jókòó ìjókòó àpérò ẹ má bára yín sọ òótọ́ ọ̀rọ̀. Nítorí pé ẹ̀yin ò ya ọmọ ọkọ ọmọ rẹ fi ń débi tẹ́ ẹ dé yẹn. Ẹ lè yọ lórí burúkú ọmọ kí Tinubu gbé yín débi tẹ́ ẹ dé yẹn kẹ́. Kí ọba máa gbá ìjòyè létí, kọ́ba máa na pásítọ̀,
fábà máa na àfa àkíjàrà bí àmà àfàyà lára ẹ̀ ṣábà nìyẹn ni àbọ̀bà kò dá o òun ní ìsìn pẹ̀lú adélérí kéèyàn la ṣẹ̀wọ̀n ìdílé wọn mo pààlàṣẹ fún nàìjíríà ni wọn gbọ́dọ̀ jọba mọ́ láéláé torí kò sọmọ rere látọ̀ bàbá wọn òótọ́ ni olè nìyẹn. ṣó ti ń gbọ́ bẹ́ẹ̀ ṣó ti gbọ́ irú èèyàn tó jẹ́ and nínú gbogbo information tá à ń gbọ́ nípa Forí Adéṣẹ̀wọ̀n ọba Sẹ̀míyù Forí Adéṣẹ̀wọ̀n yìí bí wọn náà ṣe gbọ́ ìkan lára àwọn tọ́ọ̀gì MC ni ṣó mọ̀ wípé ọlọ́pàá ni wọ́n pè wọ́n ló ṣe àṣemáṣe ìwà burúkú ó hùwà ìdá wọ́n wá fẹ́ dismiss ẹ̀ ní ọ̀nà ìtìjú àwọn kan tó ṣiṣẹ́ fún ikú bí bóyá irú MC náà ló ń ṣiṣẹ́ fún ṣẹ́ mọ̀ wípé wọ́n ní ṣó rántí wípé lára àwọn bọ́ìsì MC níbi last year tí ìjà yẹn ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ union wọ́n sọ tó kó fi kó wọn lọ sí Àbújá bí i 2 years or so ìkan wà lára wọn tó ń sọ wípé níwọ̀n ìgbà tí MC bá ṣì wà láyé tó wà láàyè kò tí ì sí ọlọ́pàá kankan ní the whole of Nigeria nǹkan kíkan tó bá ṣe tó lè harass wọn àbí tó lè arrest wọn tó jẹ́ sí wípé ìwọ àtèmi mọ̀ àwọ̀ àwẹ̀ wípé MC ní àwọn ọlọ́pàá kan tó ń lò nínú ọ̀rọ̀ tí màmá yìí sọ ìkan lára àwọn ọlọ́pàá tí MC ń lò tó ń ṣiṣẹ́ fún MC ní Òṣòdì definitely lára àwọn Òṣòdì guys òun ni bọ̀bọ̀ Sẹ̀míyù ikú bí bóyá ni mo sọ ò bóyá òun maybe bóyá òun ló ṣiṣẹ́ fún ni o tí ọwọ́ pálábá wọn wá ségi ó ṣáà ti mọ gbogbo àwọn atrocity tó máa ń ṣe wọ́n bá fẹ́ lọ hàn èèyàn léèmọ̀ ọlọ́pàá náà máa ń lò aṣọ ọlọ́pàá wọn á fi disguise àtoríṣiríṣi ká má tẹ̀ tó ìlọbẹ̀ yẹn bóyá ọwọ́ pálábá wọn wá ségi wọ́n wá fi dismiss ẹ̀ láfítà tán náà fi ìyà jẹ tán ìtìjú yẹn ti wá pọ̀jù fún òun ni wọ́n fi wá bá ṣe gbogbo connection pé wọ́n fún ní retirement ọmọ kékeré sì ni Sẹ̀míyù olórílẹ̀ of Ifọ̀ ọmọ kékeré ni is a very young guy lára àwọn tó ń ṣiṣẹ́ fún MC ni nínú constable lóyìn máa jẹ́ kò ń ṣe commissioner of police kò nípò kò tí ì débì kankan ní ìgbà tí wọ́n wá fọ́ọ̀sì ẹ̀ pé wọ́n fún ní retirement yẹn àbálọ àbábọ̀ bóyá àwọn kàǹkàǹkà náà ló ṣiṣẹ́ fún wọ́n wá fi ọba wọn fi compensate ṣùgbọ́n o tí gbọ́ púpọ̀ nínú irú ìwà tó wà lọ́wọ́ Sẹ̀míyù ṣó orí ìwà tó wù sí bàbá yẹn wọ́n ní bó ṣe ń ṣe nìyẹn ní inú pálàsì àwọn ọmọ Ifọ̀ wọ́n pè mí wọ́n sọ fún mi wọ́n ní tó bá fẹ́ wọnú pálàsì wọ́n máa ṣàṣẹ tọ́rọ́lì látòkè désàlẹ̀ fóònù kọ́kọ́ gbúdọ̀ bá ẹwọ́nú pálàsì wọ́n nítorí bó ṣe máa ṣe ta tó máa ń fọ́ ta òun á pa ẹ́ jẹ òun á sun ẹ́ jẹ òun á rà ẹ́ jẹ kò sẹ́ni máa yẹ̀ ọ́ lọ́wọ́ wò kò fẹ́ kí wọ́n rìkọ́ọ̀dù òun kankan wọ́n ní ò lè wọ pálàsì ẹ̀ kó gbà kó mú tẹlifóònù wọ̀bẹ̀ Sẹ̀míyù Forí Adéṣẹ̀wọ̀n ọmọ MC òun ni túbọ̀ wá gbọ́ sí mo fẹ́ kó wá gbọ́ lára àwọn ìwà tó ń wù fún àwọn ọmọ Ifọ̀ fúnra lára wọn. ṣé ń gbọ́ mi? tó mọ́tò mi bàjẹ́ níjọ́ yẹn sílé ibẹ̀ yẹn jẹ́ ilé Elevant wọ́n pè ní Elevant ní Ifọ̀ iwájú ilé ọ̀gangan ni mọ́tò yẹn bàjẹ́ sí so mo ṣàpọ̀ ọmọ kan kó wá bá mi ṣe aṣáwà ń bẹ̀ di almost after 10 sí to 11 àrí nǹkan tó ń ṣe mọ́ ṣàbá mi ṣe wọ́n ń bọ̀ nìyẹn gbogbo táìmù ẹ̀dẹ̀ rí power yẹn ṣe wọ ọwọ́ ẹ̀ ní agbára yẹn pọ̀ gan in fact mo ní láti sá lọ because mo mọ orí èèyàn tó jẹ́ wọ́n lè pa ọ̀tá wa ń bẹ̀rẹ̀ tí ó dẹ̀ ní sí traces so mo ní láti sá lọ ìgbà tí mo wá padà wá wọ́n mú ọmọ mẹkáníìkì yẹn wọ́n mú yẹn bí ìsọ̀rọ̀ pé mi ti sá lọ kò sí nǹkan tó fẹ́ fi ṣe wọ́n ti mọ̀ pé ní máa tú àwọn fò wọ́n ṣàn parí wọ́n ṣàn wá mi kiri kìnnì kan olè ní wọ́n kìnnì kan àmì ṣáà yọjú sí wọn pé ọmọ àdúgbò ni wà pé bàbà wọ́n ní láti mú wa lọ sílé kábíyèsí láti bẹ̀rẹ̀ yẹn lọ wọ́n gbé wa lọ sínú ọ̀nà ọ̀dọ̀ ẹ̀ lọ́nà Ṣojú-Olú ẹni tó bá mọ̀ ṣé Ṣojú-Olú níbi ó ti pẹ́ náà bọ̀ sáìdì Ṣojú-Olú yẹn ló ṣe kọ̀lé sígbà kò ti kọ́ pálásì yẹn nínú àwọn àwòrán kan ṣàgbé wa lọ síbẹ̀ já wa fúnlẹ̀ ká dọ̀bálẹ̀ ká ṣe kábíyèsí àwọn other kind rubbish life wọn kò rò rádà mo ṣàgbọ́ sí wọn lẹ́nu gbọ́dọ̀ àti wọn dé tàwa wọ́n dẹ̀ máa fi hàn ṣe nǹkan tí ò ní tẹ́yàn lọ́rùn mo ṣàgbọ́ àwọn àgbàlagbà ṣàbà wa bẹ̀bẹ̀ lórí ń pàǹtí mọ́tò ṣe nìyẹn o láìsí pé mo wọlé onílé onítàlé ni mo wà ní ojú ọ̀nà main road ni o àwọn tó bá mọ̀ kọ́ dáadáa máa ti mọ ibi tí mò ń sọ yẹn lọ ẹ lọ béèrè lọ́wọ́ àwọn èèyàn kan ẹni tó bá ń gbọ́rọ̀ yìí á mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ nínú fọ yẹn tó máa ní jẹ ọba gbátígbátí for the first time nínú ìlú olórí burúkú tó gbá etí wọn yẹn òun náà fi jẹ ọba gbátígbátí ìkan wà ń bẹ̀ tó ń ṣe ń pé tó ń sọ pé ṣé wọ̀jẹ́ balẹ̀ ni
òun ló máa ń gbé eégún kó lè mọ̀ pé èmi mọ̀ òun dáadáa ọmọ eléégún ni nínú fámìlì Ọlábùlọ ni àwọn Ọlábùlọ yẹn gangan ni ọba tọ́ sí ṣé ń gbọ́ òun gangan kọ́ lọ́ba tọ́ sí ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo kìíní yẹn ẹni nígbà tó da Ifá àwọn tó bá mọ ìtàn yẹn dáadáa wọn máa sọ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ tó da Ifá ni ọba ní Ifá mú wọn pè ní ẹ̀ ń fà Ifá náà ní Ifá mú bọ̀ ẹni yóò lówó lọ́wọ́ bí sọ pé kò lówó lọ́wọ́ wọ́n ṣáà bára wọn fà wọ́n ṣáà gbé kó lọ́wọ́ ẹ̀ ó yá Ifá tí mo tún wá sọ fún yín ìjọ tó máa ṣe fún níwájú KS nínú fọ̀nbẹ́ níwájú KS máa kan wà ń bẹ̀ yẹn ń ṣe ọlọ́pàá ìyàwó ẹ̀ta provision ń ta àwọn foodstuff ṣá máa yẹn ló gba ẹni tí mò ń sọ ilé ìyẹn fàyè wọ́n gbé sẹ́yìn búùtù àwọn tó ń mọ̀ sí iṣu yẹn máa gbọ́ nǹkan tí mò ń sọ yìí pé mo mọ̀ nǹkan tí mò ń sọ bóyá nísàlẹ̀ ẹbẹ̀ yẹn náà nísàlẹ̀ ẹbẹ̀ yẹn tábà tó ń rí sísàlẹ̀ ẹbẹ̀ tó ń lọ Sówóré farm pásítọ̀ kan wà ń bẹ̀ yẹn máa yẹn ralẹ̀ sínú ibi kòtò inú kòtò báyìí níbẹ̀ yẹn wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì wọ́n kọ́ ilé síbẹ̀ náà tó ń gbé so ó wá ralẹ̀ yẹn wọnú odò àtijọ́ tó wà ń bẹ̀ ó ní láti wá pé kò ń ṣe òun lónìí lẹ̀ yẹn sẹ́ pé àwọn fẹ́ gbalẹ̀ yẹn wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé lẹ́yìn wọn ní nǹkan tó ń fowó òun rà lọ́wọ́ Lábùlọ family ẹ̀jẹ̀ understand ó ní kò sí dókùn òun bí tó ti ń bára wọn á gíṣà ó ṣàdé pé kán dọ̀bálẹ̀ fún kábíyèsí yẹn ni pásítọ̀ lòun ò lè dọ̀bálẹ̀ fún anybody pé lẹ́yìn Ọlọ́run tòun òun ò lè dọ̀bálẹ̀ fún anybody o wọ́n lu ẹni tí mò ń sọ yẹn wọ́n lù pa ràbọ̀ràbọ̀ yẹn ló pa máa yẹn ràbọ̀ràbọ̀ yẹn òun ló pa máa yẹn so mo wá rí fídíò yẹn mọ̀ pé kò sẹ́ni tó lóun ò lè mú ṣe pé máa yìí máa ṣiṣẹ́ báyìí fúnra rẹ̀ ló tún wá kámẹ́rà ló ṣe everything náà tún wá fi sọ online ní nǹkan tí wọ́n ti ń bò ti pẹ́ in fact máa yẹn ti túnú ìlú yẹn mi lè tàn yín àwọn tó ti pa lápá sáyé wọ́n wà àwọn tó ti pa sọ́run wọ́n yà pa understand máa kan náà ń talẹ̀ mo ti gbàgbé orúkọ máa yẹn ṣáìdì tábà ti yà ní iwájú ilé ikú fi sílẹ̀ àwọn tó máa ń gbọ́ràn ẹ̀ máa mọ nǹkan tí mò ń sọ ìyànà ilé ikú fi sílẹ̀ a máa rìn lọ sísàlẹ̀ máa yẹn ṣe sọ̀víọ̀ ìyá yín káàbì náà ń pè mo ti gbàgbé orúkọ máa yẹn wọ́n ti ralẹ̀ yẹn ti pẹ́ àti sọ̀fíọ̀ ẹ̀ mọ̀ pé tí sọ̀fíọ̀ bá ń ṣe á máa ralẹ̀ á máa fúnlẹ̀ wọ́n ti rà á ti pẹ́ kí ló jọba fún ni ràbọ̀ràbọ̀ ẹ̀ ló pa ẹni tí mò ń sọ yìí náà wọ́n gbalẹ̀ lẹ́yìn lọ́wọ́ ẹ̀ acres of land tí ò ń ṣẹlẹ̀ kékeré wọ́n gba gbogbo lẹ́yìn and wọ́n ń pariwo is police officer kìnìún kan is not police officer ó ṣàtìmáṣe ń diṣẹ́ ọlọ́pàá náà fi lé dànù kò ṣe ń gbogbo yá ó ṣe láti yọrí wọ́n lé ìgbà tí ò rí bí yí kan gbà kan mọ́ ló wá jẹ ọba gbogbo ètò ìjọba gan kò tí 40 nígbà tó jọba yẹn bí 30 something years ni tó bá jẹ 43 ní sìn bóyá ṣe 43 ni ṣé do you understand 45 because mo ṣáà mọ̀ pé 30 something ló wà nígbà tó jẹ ọba yẹn kẹ́ lè mọ̀ pé mo mọ̀ ọ́ tí mò ń sọ dáadáa nǹkan tí mo fẹ́ fàyọ ni pé ṣé rí tí wọn bá sóòótọ́ ọ̀rọ̀ àwọn tó tún sì máa pa ó sì pọ̀ ní ìlú yẹn o bọ̀ tó bá fi lè padà dé tó tún bọ́ sínú orí ìpìlẹ̀ yẹn mi lè tàn yín àwọn tó sì máa kú tún pọ̀ tó bá pa wọn physically wọn pa wọn spiritual máa yẹn ya wèrè gan ẹ lè kọjá wájú ẹ kàn lè kọjá rẹ kàn kọjá báyìí kẹ má ṣe kábíyèsí tó bá fi lè rí sí yín pé wọn kọjá wájú ọba ò ṣe kábíyèsí ẹ wá lọ tí ń ga kan ẹ má jẹ ń tàn yẹn ọba gbátígbátí ẹ má gba etí èèyàn yẹn panu ẹmẹni á fẹ́ bọ gbalẹ̀ onílẹ̀ mi ìyẹn mi ò tẹ mi lè sọ pé mo mọ ọmọ ẹ láti bí síbẹ̀ yẹn mi tẹ lè tàn yín mi kì í parọ́ nǹkan tí mi mọ̀ ìgbà tó ti ń gbénu ìyàwó náà rí kí ni ìyàwó fẹ́ ṣe obìnrin wa fi bẹ́ẹ̀ ní àròjinlẹ̀ lọ títí bẹ́ẹ̀ yẹn níbi tó ti jẹ́ tó ti ń mú sọ́mà lè bá sòtọ́ ọ̀rọ̀ ó lójú obìnrin tó ń sòtọ́ ọ̀rọ̀ rẹ̀. wọ́n ti report tí wọ́n ti ipa wọ́n ti ṣiṣẹ́ pa ó yà jù mo tún rántí nǹkan mi ì sí bẹ́ẹ̀ bọ̀ information yẹn right wọ́n pè ní ẹni Ọlábùlọ gángan ní 4 ó ní hòtẹ́ẹ̀ ẹni tí mo sọ ní hòtẹ́ẹ̀ ìgbà tó máa ṣe tiẹ̀ fún nọ́ọ̀mà àwọn sáìtì yẹn ló yẹ kán jọba ìyẹn náà àtẹnujẹ ló gbé dé ọ̀dọ̀ iná tí ń pe olórílé Sẹ́míù àtẹnujẹ ló gbé máa yẹn dọ́dọ̀ ẹ̀ gbà tó dọ́dọ̀ ẹ̀ wọ́n fi joyè Ọlọ́run ló mọ àwọn nǹkan tó ṣàṣẹlẹ̀ láàrin ara wọn àwọn méjèèjì àwọn ohun àti ẹ̀gbọ́n ẹ̀ which is Látẹ̀kù wọ́n wá tàn lọ sí hòtẹ́ẹ̀ tó rà wọ́n tàn yẹn Ọlábùlọ yẹn lọ sótẹ́ẹ̀ yẹn tàn lọ sókè wọ́n dẹ̀ lù dáadáa ọ̀hún àrí nǹkan ṣe sí o olú ọmọ wọ. Sẹ́míù ti ba ayé jẹ́ ó ti bọ̀run sí jẹ́ à ń fi àsìkò yìí bẹ̀ gbogbo ẹ̀yin alágbára Ogun State Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run fídíò yìí ẹ̀yin tẹ́ súnmọ́ wọn ẹ bá wa mú fídíò yìí kẹ́ jẹ́ kí wọ́n fi etí gbọ́ nǹkan tí aráàlú Ifọ̀ ń sọ wọ́n ní tí wọ́n bá padà rìlíìsì Sẹ́míù afadéṣẹ̀wọ̀n ló gbà tó bá ti rìlíìsì ẹ̀ wọ́n ní gbogbo ọmọ Ifọ̀ ló máa pa tán o ṣe bẹ́ẹ̀ ń gbọ́ iye àwọn tó ti pa báyìí àwọn tó ti kú lọ́wọ́ ẹ̀ wọ́n ló máa ń ní wọ́n lára ni ó máa fọ́ wọn létí ọba 40 náà pé o wọ́n láyé fàmílétè ìtútọ́
MC ó mọ̀ wípé irú èèyàn báyìí ni bọ̀bọ́ yìí ó dẹ̀ bá wọn rin ìrìn àjò wípé kó lọ jọba eléyìí máa tánìṣì méje lẹ́ẹ̀kan sí ṣó mọ̀ pé láti bí ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ kò sẹ́nibọ̀dì torí ti ẹ̀rọ ṣùgbọ́n tí ọ̀rọ̀ tún ti wá jáde wípé ìkan lára àwọn bọ́ìsì NMC tètè bọ́ síta kó wá ṣe nǹkan sórí ọ̀rọ̀ yìí o bọ̀bọ́ yìí ò gbúdọ̀ jẹ ọba mọ́ ní orílẹ̀ Ifọ̀ torí ìlà yìí ló ti kún bá ó ti bá àwọn ará Ifọ̀ báyìí sìn ẹ̀rù ti ń bà wọ́n wípé tó bá padà dé ogun dé ṣe bẹ́ẹ̀ fẹ́ ti gbọ́ ẹ̀ fi ti ara yín gbọ́ gbogbo ẹ̀yin lọ́balọ́ba níjòyè tẹ wà ní Ogun State ẹ tètè bá wa pé emergency meeting tí màá yìí bá ti jáde ẹ bá wa rọ̀ lóyè kì í ṣe pé ká rọ̀ lóyè nìkan ẹ ní láti máa bá wa monitor ẹ̀ kí gọ́fìmẹ̀ntì agbára ń bẹ lọ́wọ́ yín ẹ bá wa jẹ́ kó mọ̀ wípé tó bá gbọ́ anybody bá wá report ẹ̀ ní any police station àbí wọ́n gbé pọ̀ ló sọ anything àbí anybody kú òjijì lára àwọn tí wọ́n tó humiliate yìí òun ló máa wà responsible ṣe bẹ́ẹ̀ ti fi ti ara yín gbọ́ wípé àṣemáṣe òun náà ló ṣe tí wọ́n fi dismiss ẹ̀ you see. The olórí ilé of Orílẹ̀ Ifọ̀ was boasting in that video that he's a retired police officer. I understand that he retired as a sergeant. So they have him as a sergeant. Ṣé sájẹ́ǹtì máa ń rìtáyà ni ló kúkú? He retired as a sergeant constable. Àwọn ọlọ́pàá ní kóńdó lápá lábíyá. Ẹ̀yin afọbajẹ ẹ̀dá ẹ̀ lè kúre nílẹ̀ Yorùbá. Majority yín ò lè kú síbi táṣọ ẹ̀ wà. Tó jẹ́ pé tẹ́ bá ti rí owó títán lọ́wọ́ yín ẹni tó tó sí orí àpèrè ẹ̀ ní fi síbẹ̀. Ẹ gèso àjàrà ẹ̀yin àwa máa kan aráàlú. Ẹ̀yin agbowó sápò ẹ fix wrong person síbẹ̀. Tó bá wá débẹ̀ àwa máa hùwà ẹranko bíi ti Sẹ̀míyù. Excuse me. Àwa máa hùwà ẹranko bíi ti Sẹ̀míyù. Àwa máa ṣe bí Ọlọ́run lórí wa lẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí orí àpèrè yẹn àwa máa ní wọn lára àwa máa gbòdì lára wọn a máa ṣe wọn bí kan ya wèrè ó ti dáa ṣé orí ìwọ Sẹ̀míyù ìwọ la máa fi jófin àáfi ẹ ṣe pàṣán fún gbogbo àwọn ọba tó ń jayé fàmílétè ìtútọ́ gbogbo ẹ̀yin ọba union pátápátá gbogbo ẹ̀yin ọba tọ́ọ̀gì àmọ̀ yín o ní èyí tó wà ní Lagos State ẹ̀pọ̀ ní Lagos State àmọ̀ yín adá yín mọ̀ bọ́lọ́run ṣe máa ṣèdájọ́ gbogbo yín lélẹ̀ ẹ má wọrí makọmakọ lóye kàn ẹ jọ ẹ jẹ́ àgbọ̀ yìí. Ọpẹ́ ló já sí kábíyèsí aláyélúwà ọba Adéwálé Ògúnjọbí agbanilétí lórí ìkúnlẹ̀ wọn fi tìfẹ́tìfẹ́ pé gbogbo Afẹ́nifẹ́re gbogbo ọ̀tọ̀kùlú òlú síbi ayẹyẹ ìgbádé wọn tuntun tó máa wáyé lọ́jọ́ Ajé Monday tó ń bọ̀ yìí nílùú Ìlaró lọ́jọ́ tí kábíyèsí Adéwálé ọgbàdé gẹ́gẹ́ bí olú ọgbà ẹ̀wọ̀n tìlú Ìlaró ní tilé toko gbogbo àwọn ládéládé lóyè ló máa wà ń kalẹ̀ àwọn orí adé ọjọ́ náà ni kábíyèsí aláyélúwà ẹ̀wọ̀n gbèmí láti ọgbà ẹ̀wọ̀n ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọba àfipásẹ̀ wọn láti ọgbà ẹ̀wọ̀n Abẹ́òkúta aago 12 ọ̀sán ọjọ́ Monday lè tó máa bẹ̀rẹ̀ gbogbo àwọn ẹlẹ́wọ̀n káàkiri gbogbo àgbáńlá ayé ló máa péjú pèsè síbẹ̀ torí irú eléyìí ò wáyé rí Àǹkárá ti jáde fún títà Àǹkárá ti yín ẹ kàn sí alukoro ọgbà ẹ̀wọ̀n ti Ìlaró gbogbo yín la pè kẹ́ ẹ jẹ́ kájọ ṣe lọ́jọ́ Monday tó ń bọ̀ yìí o kábíyèsí aláyélúwà olú ọgbà ẹ̀wọ̀n ló ń pe gbogbo wa pé kájọ ṣe a ó máa retí yín o. wàá fẹ́ kú sórí gbogbo ìṣẹ̀dá àwọn tó ti rì mọ́lẹ̀ lóòyè tó ti pa tó ti sin gbogbo àwọn tó ti fọwọ́ lágbá lójú ìṣẹ̀dá wọn kó dìde mo pe ìṣẹ̀dá gbogbo wọn ní kankan àtàwọn tó ti kó àwọn tó wà láyé tó wà ní ìdààmú àtàwọn tó wà lórí ìdùbúlẹ̀ ẹ̀san ìṣẹ̀dá gbogbo yín lọ́kùnrin lóbìnrin ó yẹ máa dìde kẹ́ máa bèrè ẹ̀san lọ́wọ́ Sẹ̀míyù ò ní bọ́nú ẹ̀ o gbogbo ọmọ Yorùbá pátápátá àá fi àsìkò yìí sọ fún gbogbo kábíyèsí ní Ogun State Sẹ̀míyù a ò fẹ́ lórí adé mọ́ a ò fẹ́ lórí àpèrè mọ́ a ò fẹ́ lọ́ba mọ́ ẹ má dé èṣù sílẹ̀ o ẹ má jẹ́ kó dìgbà tá máa bẹ̀rẹ̀ sí ní protest o a ò fẹ́ mọ́ ẹranko lélẹ̀ kò yẹ láwùjọ àwọn ènìyàn ọba tó forí adé ṣẹ̀wọ̀n is it not a disgrace to gbogbo ọba ilẹ̀ Yorùbá anyway mò ń bọ̀ mí tí ì dé MC sórí àwọn boys ẹ ṣẹ́ráyé yín kò ń tọ́ lára yín ṣebí wọn náà máa any small thing wá ní kán máa wálé o tẹ́nibọ̀dì bá ti bú ẹ tó bá wá Nàìjíríà ó máa sún jẹ ó máa pàjẹ́ ni ṣẹ́ráyé gbogbo wọn show me your friend and I will tell you whom you are you see their life kò sí wàhálà ṣùgbọ́n irú wọn náà máa ṣe ránkà dédé fún nílẹ̀ Yorùbá ẹ ti báyé ilẹ̀ Yorùbá jẹ́
ẹ wá mú ọmọlúàbí dọ́jà òkúta àwọn wèrè òsíún ọ̀bàyéjẹ́ òjálẹ̀ onílé fipó tiẹ̀ mọ́lẹ̀ àwọn oníbàjẹ́ àwọn ẹni ègbé ẹni àdánù tó yẹ ká yẹra fún láwùjọ àwọn lẹ máa ń gbé sí tẹ bá fẹ́ ṣòkéṣàn tẹ́ ẹ bá tí ì pè wọ́n síbẹ̀ ẹ tí ì ṣòkéṣàn àwọn lẹ fẹ́ bá ya fótò àwọn lẹ fẹ́ bá jẹ àwọn ní best àwọn náà fẹ́ fún yín ní connection àwọn lẹ fẹ́ yàn ní bàbá àsàlẹ̀ yín àwọn ní bàbá yín godfather yín ọlọ́run àmú gbogbo yín bí gbogbo yín ṣe máa ṣẹ̀sìn káàkiri lélẹ̀ mo sọ yìí mo dúró ná orúkọ tèmi ò yí padà o Yèyé Dára Kòwé kókókó ó lè mí jẹ́ tí fídíò yìí bá dọ́dọ̀ ẹ̀ bá mi share kó dọ́dọ̀ MC bá mi share kó dọ́dọ̀ gbogbo àwọn ọmọ union pátápátá àwọn tọ́ọ̀gì bá mi share kó dọ́dọ̀ gbogbo ọba kábíyèsí lógùn state àtọ̀dọ̀ gọ́fìmẹ̀ntì wọ́n ní láti bá wa dẹ́ sílẹ̀ yìí o ẹ má dá wàhálà lẹ̀ lógùn ẹ má dá wàhálà lẹ̀ ní Ògùn state o má sì gbàgbé láti bá mi love fídíò bá mi like ẹ̀ kó bá mi drop comment ire o.